Africa Content TV.
ṣùgbọ́n wọn ò ní níbi gbèsè. Ẹ jọ gbogbo àwa tí a wà lórí stéèjì yìí tí a mọ̀ fúnra wa pé kò kúkú ní sẹ́kà ṣe ń bì yìí tẹ́ gómìnà ti dé o. Àwọn tó sì gòkè yìí àwọn aláṣọ pàdákì ní ọlọ́pàá yìí àwọn kan ní aṣọ fún yín káwọn fẹ́ tì yín. Àwọn DSS àwọn òtí ẹ̀ sọ fún yín pé kí n sọ fún mi kí n sọ fún yín àwọn ẹ̀dùn àti tì yín ìgbà àwọn ọlọ́pàá ní